a fẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá, a fẹ́ kọ́mọ ọ̀dọ̀ yín la wá, bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi. Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ladotun Yasir ọmọ àwọn àlèkìnà. Àsìkò ráńpẹ́ pẹ̀lú àwọn bàbá wa, a moment with our father. Lónìí mo tún bẹ lù lọ́rin lọ́rọ̀ kan gbòógì nínú àwọn bàbá wa, àwọn èèkàn tọ́lọ́wọ́n bá mi lò fúnlẹ̀ Yorùbá tó fi jẹ́ pé káàkiri àgbáńlá ayé tí wọ́n bá ń dákọ̀ àwọn ìlú sàǹkò tí onímọ̀ pọ̀ sí jù, ilẹ̀ Yorùbá wà lára ẹ̀. Bẹ́ẹ̀ bá sì wá wò náà, ọbẹ̀ ò kì í déédéé nù sásùn ẹnìkan ló kù bẹ́ẹ̀. Àwọn bàbá wa tọ́lọ̀ ń lò ní sábàbí náà, lára àwọn ni mo tún bẹ pẹ̀lú wọn lónìí. Bàbá wa Fadilatu Sheikh Professor Abdulkabir Hussain Solihuddin àbí Salahuddin ni bàbá wa Solih Solih bàbá wa Solih kọ́lọ̀ ń jẹ́ mi wọ́n gùn fún wa. Ẹnu ọlọ́pàá báyìí láti ń gbógun tó bàbá ẹ̀ tó bá ń dápọ̀ yín fúnra yín gan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ tèmi jẹ́ Abdulkabir Hussain Solih. Ayyakumullah, kọ́lọ̀ ń jẹ́ mi yóò gùn fún wa. Àmín. Àbáwọn kan bá fẹ́ sọ wa ní láti òkèrè báyìí lọ lójú dídì tí ń mú kíni ló ti ń mẹ́kún sun ọlọ́run méjì á sun fún. Òwe ni mo fẹ́ lò bí ó tó ṣe bí òwe lọ́dọ̀ ẹ̀yin bàbá wa. Wọ́n lọ́mọ tí ó máa já sàmú kékeré ní ó ti jẹ̀nù sámsám. Ìgbà mú kàtán bàbá wa mú ní èèyàn gbọ́dọ̀ mọ kíni, èèyàn gbọ́dọ̀ mọ bí tí ẹni tí èèyàn wò lókè ti ń bọ̀ wá kí ẹ̀ náà lè mọ̀ pé ó yẹ kí mi náà múra dáa. Bàbá wa ní 1988 nígbà táwa yóò ti ìdáyé ní bàbá wa ti kọ́ pé wọ́n lọ sílẹ̀ Haúsá, wọ́n lọ sojú gbogbo tí wọ́n pè nípínlẹ̀ Kwara State fún díje Kùránì. Gbèmí gẹ́rí kíní tí mo kàtọ̀ náà ẹ̀rù bà mí díẹ̀ pé ẹ̀ tó bá lówó òtẹ́rù ìwọ̀nba tí ó fi tan náà díẹ̀ ló mú. Lọ́dún náà bàbá wa gbégbá òrókè, ẹ wò ó kí ẹ má jẹ́ máa jẹ́ lẹ́bẹ̀lẹ̀ mọ́, ẹ jẹ́ kí bàbá wa gan bá wọnú ẹ̀. Bàbá wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé jọ́ta bá gùn báyìí kọ́là kan mú, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ gan? Ẹ ṣeun sọ́gùnà, mo kí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gẹ́gẹ́ bí mo ti sọ́lẹ̀ ẹ̀kọ́ orúkọ tèmi jẹ́ Abdulkabir Hussain Solih. A bí mi ní Àgbàjì ní Ìlọrin. Allahu Akbar. Àgbàjì àdúgbò tó ṣe pàtàkì jù gbogbo àdúgbò náà ló ṣe Ó pàtàkì. gbajúmọ̀ sílé àwọn onímọ̀ pọ̀, ilé bàbá wa Fadilatu Sheikh Al-Marhum Yusuf Àgbàjì. Ayyakumullah. Mo gbé mo ti tún gbé Òkè Àgbẹ̀ ní Ìlọrin. A fi mi sí ilé kéwú Alhaji Al-Marhum Abdulrahim Aminullahi Oníwàsí Àgbáyé. Allahu Akbar. Ibẹ̀ ni mo wà láti 81 títí tó fi di 89. Ilé kéwú ni wọ́n sọ mí sí, ibẹ̀ ni ń gbé. Allahu Akbar. Ibẹ̀ láti kọ́kọ́ kí ọ̀pọ̀lọpọ̀ marahil al-ibtidaiya wal-i'dadiyya wath-thanawiyya kó tó dùkà wá lọ sí Azhar later. Allahu Akbar. Nígbà tí ẹ̀rẹ́ dápọ̀ nílẹ̀ kan, ẹ̀yìn músẹ́ kan wá sẹ́nu mi pẹ̀lú gbogbo kòtọ́lọ̀ fún bàbá wa tí ẹ̀ wá dápọ̀ kankan máa mú yágẹ́ tí ẹ̀ fi pòfẹ́sọ̀ síwájú ẹ̀ máa pé nínú ọ̀tàn yín tí mo kà náà kò yóò jẹ mí lójú. Bàbá wa tí mo wà pẹ̀lú wọn, bàbá wa yìí pòfẹ́sọ̀ àgbà ni wọ́n. Ẹni tó bá ti wà lù lọrin ni kódà lásì àrí tó wà ní Cairo tó wà ń bẹ̀ dáadáa tó lọ kẹ́kọ̀ọ́ ní Egypt, tẹ́ ẹ bá ṣèwádìí nípa bàbá wa tí mo wà pẹ̀lú wọn yẹn mọ̀ pé kí ni èèkàn ni wọ́n nínú àwọn onímọ̀. Bàbá wa yìí wọ́n tún jẹ́ olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ àgbà Kwara State University. Bàbá wa yìí wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn olùkọ́ ńbẹ̀.
ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún wa. Bàbá wa nígbà tí ẹ wá kúrò níbi tí abala bẹ́ẹ̀ ṣe kẹ́kọ̀ọ́ ìpìlẹ̀ yìí, báwo lẹ ṣe wá lọ sí kẹ́kọ̀ọ́ ní Cairo? Ní láti 81 a bẹ̀rẹ̀ ìtìdáyé, a tún bọ́ sí ìdádí, a lọ sí sanawi. Gbogbo àwọn ilé kí o Madina Adabi Kamaliya tí Alhaji Abdulrahim Aminullah Adabi tó bá wọn jẹ́ mu'assisu rẹ̀. Àwọn tó bá ti jáde nígbà wọn máa lọ sí Cairo, wọ́n lọ sí Saudi. Ìgbà tá a wà ní 89 tí kálukú jáde, wọ́n béèrè lọ́dọ̀ gbogbo àwa tàbí jáde papọ̀, ta ni ó fẹ́ máa lọ teach, ta ló fẹ́ tẹ̀síwájú. Ìbẹ̀rù láti wá pé bó tẹ̀ bá jáde a mọ̀ pé nǹkan tá àti rí ó ju nǹkan àti rí lọ. Wọ́n fún wa ní option, sẹ́fẹ́ ẹni tó fẹ́ mọ kẹ́kọ̀ọ́ ayé ti wọ̀ fún yín báyìí, ẹni tó bá fẹ́ tẹ̀síwájú nínú àwọn tó sọ pé ní tọ́nà fi wá tọ́ sọ́nà yìí pé ní ká sọ pé ní a fẹ́ tẹ̀síwájú sí. Ẹ sọ pé yìí fẹ́ máa kọ́ pé tí mo mọ̀ yìí náà ti tó. Àlàwíyà àti mọ̀ pé because àmọ́ pé ní ẹni tó bá ti mọ̀ púpọ̀ jù tó mọ̀ jù nínú kíláàsì alhamdulillah nínú àwọn tọ́nà ní kí ó yé dáadáa nínú àwọn tàbíjáde ní ìmọ̀ wa. Alhamdulillah. Àmọ́ bọ́ wá sí wá yé síbẹ̀ tó bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ pé nǹkan tí ó ti yé yín ọ̀pọ̀ jù tó ti yé yín lọ. Ẹni tí ó bá mọ̀ kan ní oṣù pé ní òun ti mọ̀ yìí ti tó. Tí ó bá dá para rẹ̀ lẹ́mọ̀ gbọ́ èmi ní fadila tó fadila. Àwọn táìtù àpọ̀ ìfọ̀ ọkọ̀ tó wá mẹ́ṣin ọkọ̀ tó ń sọ ọjọ́ tá a bí. Nítorí rẹ̀ gbàdé mi ó dá para mi ìdákọ̀ bí pòfẹ́sọ̀ sí ọjọ́ tá a bí kò sí pòfẹ́sọ̀ bẹ́ẹ̀. Tó bẹ́ẹ̀ bá ṣe mọ̀ tó bẹ́ẹ̀ náà ni ó mọ̀ pé nǹkan tó ń tí mọ̀ ojú tó ń lọ. Èyí wọn ni wọ́n ti pèsè wa lẹ́mìí láti lè kí ó pé níta àti ìmọ̀ bá a ṣe mọ̀ tó bá ṣe ń gba ṣàrádà tó láti mọ̀ pé níta àti ìmọ̀ ọ̀pọ̀ ju níta àmọ́ lọ. Káàlà bá ti di pòfẹ́sọ̀ yìí àti tún kìí pé níta àti ìmọ̀ ojú níta àmọ́. Àwọn tá àti wà mọ̀ kẹ́kẹ́ báyọ̀ náà wá jìnnú. Wọ́n lè ṣe dé Cairo gangan, ọdún wo lẹ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ní Cairo? Alhamdulillah ní 89 tí àwa àtàwọn yòókù wa tí a rí minha sí Jamiat al-Azhar Kulliyat ad-Dirasat al-Islamiyya wal-Arabiyya. So ní alájì onímọ̀sí àgbáyé wọ́n ní kí àwọn ti sáláìsí àmọ́ ẹni tí wọ́n ní kó sí wọn lọ sí Kánò tó sì pín bẹ̀ láti gbéra láti Kánò lọ sí Cairo Alhaji Waliyullah alhamdulillah mo sì wà láyé títí tí ọ̀nà ọ̀pàkọ́ wa lọ́rọ̀ ẹ̀mí wọn fún ẹlẹ́mìí wọn tàbí àfihàn gbogbo wa láti Kánò lágbéra dìde lórí Egypt Air ní 89 a lọ sí Cairo àti Dirasat Islamiyya. A rí gbogbo àwọn Nigerians àwọn tí ń ṣe dáadáa pọ̀ àwọn tó ń ṣe káìtó náà àwọn náà pọ̀ bẹ́ẹ̀ tó wà á dẹ́yìn náà Nàìjíríà yìí ibi ẹ̀kọ́ tá a ti gbà láti lé fún tó sọ wá sílé kí ó ní àgbàtà adélé kí ó nà tán àmọ́ ìpé ní láyé yìí kò sí perfection kálàwọ́ lọ Saudi adéyìn náà Nàìjíríà ní tí ó bá yára burú ní Saudi ọ̀yà sí pé tó bá lọ dáa tó lọ Saudi lọ́yẹ̀ yẹn dáadáa bẹ́ẹ̀ sì ni tó bá lọ Egypt náà kálàbẹ̀ lọ Amẹ́ríkà adéyìn náà Nàìjíríà yìí náà Ọlọ́run ti gbé Nàìjíríà yìí kalẹ̀ nígbà tó ti dá wa ní so kò sí bílẹ̀ sí lè bó ti lè dá tó Nàìjíríà yìí wọ́n mọ̀ wá tó ń bàtà dé Cairo Nàìjíríà tí a bá ń bẹ̀ wọ́n sì ní ká mọ̀ pé nǹkan tá a wá bá nìkan sí pé wá sí fàájì kò sí tẹ bá dé àṣẹ àrí kò sí tẹ fẹ́ yà tẹ́ ìlera kò sí tẹ̀ yẹn fẹ́ yà fẹ́ tí ó lè torí ìyà yẹn pọ̀ tẹ bá fẹ́ yà dáadáa tọ́nà sí gáìdì area tẹ bá fẹ́ yà láburú náà kò sẹ́ni tí ó dá yín tó pé ẹ mọ̀ sí aburú mọ́. Subhanallah. Alhamdulillah pẹ̀lú àdúrà àwọn òbí wa àti ìtọ́sọ́nà àwọn àfáà wa ọlọ́run ò jẹ́ ká sí rere Alhamdulillah ní 89 tọ́nà sí ká parí ní 93. 89 sí 93 ọdún mẹ́rin. Allah akbar. Ìrìn àjò ìwà mọ̀ lẹ́yìn tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ẹ tún lọ lọ́dún mẹ́rin mi bẹ̀. Allah akbar. So alhamdulillah. Ṣé nígbà tẹ́ ẹ wá parí ọdún mẹ́rin lẹ́gbà pòfẹ́sọ̀ ní àbíbò? Bàtà parí ọdún mẹ́rin gẹ́gẹ́ bí mo sì sọ́dẹ̀ kan. A ní bachelor degree. Wọ́n rántí pé mo ráìtì almarhum Walidi. Wọ́n wà láyé ń gba ọ̀nà bàbá nǹkan wọn sí. Táwọn tẹ́ jẹ́ bàbá wa. Wípé license tó bá parí tó bá dé ìwọlọ́mọ wá sẹ́kà kí o. Wọ́n ti pé gbogbo àwọn license wọ́n pọ̀ nílẹ̀. Àmọ́ tó bá kà ju bachelor tó ní lọ
àwọn èèyàn ni wọ́n mọ̀ wọ ọ̀kọ́lọ̀ mọ̀ wá sẹ́mọ́ sẹ́mọ̀ pé ká tó kú lé náà tẹ́lẹ̀ gẹ́gẹ́ mo sì sọ pé àwọn afáwa náà ti fi kọ́ wa pé wà fọ́kọ̀ kú lòdì ìlú àlè kò sí tá a mọ̀ tá a sì tá a mọ̀ pé tá a ti mọ̀ ojú tá a mọ̀ lọ tá a tún wá rí pẹ́rẹ́ǹtì tó tún sọ pé ní àwọn tó ní bachelor degree wọ́n pọ̀ ńlẹ̀ bámbám ìwọ́lọ́mọ wá mọ̀ lẹ́sẹ̀ kó tó ríṣẹ́ àmúgbà tó bá kà tọ́nà fún àgbàkà sí tó ní ìwọ́kọ́lọ́mọ wá sẹ́mọ́ iṣẹ́ ló ṣe máa wọ́ pé àyè ọ̀dọ́ wa ni ó ti wá máa ṣiṣẹ́ láti bẹ̀ láti wá decide mo wálé briefly tó padà sí Cairo again àti bẹ̀ láti wá rí Kabul láti ṣe magister al-Jami'at al-Islamiyya al-Alamiyya ní Malaysia ní 1994. Allah so ibẹ̀ láti wá ṣe magister tàgbàtà parí magister àtúbẹ̀rẹ̀ doctorate a parí PhD degree ní 2003 láti 2003 títí di 2013 years bẹ́ẹ̀ náà mo tún ti lecture ní faculty the same faculty tí mo ti jáde kó tó di kí mo wá wálé gbé ní ilé ní àbọ̀sími oko. Bí àwọn bàbá wa ṣe máa ń wí. Èyí tá ti lò ní Cairo, tá tún lò ní Malaysia. Tọ́nà wá fẹ́ dá wa sí Malaysia tó fẹ́ dá wa sí Cairo, yóò dá wa, Ọlọ́run sì wá dá. Àbí káfẹ́ kan wá sí ìlú bàbá wa. Àṣírí tọ́nà dá wa sí, ìlànà wa padà wálé. Allah akbar, Allah akbar, Allah akbar. Ibi à ń lọ ládé bàbá wa nígbà tó ẹ wá fẹ́ kọ project kí làwọn nǹkan tẹ́ ẹ̀kọ́ ń gbà náà. Láti ìgbà tá a kọ́kọ́ project nípa àwọn dirasat al-Qur'aniyya ní àwọn takasusu mi dálé lérí ṣùgbọ́n àyè tá a kọ ní ọwọ́ gbẹ̀yìn ìbẹ̀rẹ̀ ní ilé kákáwọ́ padà sí because takasusu al-Qur'aniyya tó bá padà láti 86 gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ́lẹ̀ kan láti alhamdulillah láti máa represent Kwara State ní National Quranic Competition and Recitation ní Sokoto ní 86 àjọlọ ní 87 àjọlọ sí Maiduguri ní 88 tí Kánò ní tẹ́rí àjọlọ náà ní ọwá di 89 tó àjọlọ ní Ọ̀yọ́ ní Ìbàdàn ní University of Ibadan láti ṣe 89 ni èmi ti ṣe bá the last one tí mo ṣe 89 àti báyìí mo ti lọ sí Cairo. Alhamdulillah. So ṣé pé lẹ́yìn ọdún kan sí àwòrán tá a rí nígbà ní ẹ lọ Cairo. Allahu Akbar. Àtàtà sí alákọ̀ọ́kọ́ tá a ṣe 86 tàbí pé Mustafa wa kí mo ti pé tá a ti mọ̀ kó tó tá a mọ̀ lọ. A rí pé a fẹ́lì ní 86. Ó tún di 87 àtúngbà lọ. Àṣà ìgbólójú kan. Ó tún di 88. Afẹ́ ẹgbẹ́ bùkán ìtẹ́rí díẹ̀ lókù. Allah akbar. Wá di 89 tẹ́mi náà mọ̀ pé mo ti ṣàdúrà dáadáa kí tó kú ní táàbù homisk. Ọlọ́run sì gbàlagbà fún pé 89 tí ń ṣe yìí o kò lè mọ́ rí opportunity àti ṣe mí mọ́ ọ. Ọlọ́run jẹ́ rí nǹkan gbà, Ọlọ́run sì jẹ́ kí n rí nǹkan gbà kí tó gbà. So láti bẹ̀ láti wá ṣe pé Quran náà láti àwọn bábọ̀ wá ní láti 86. Bàtà adé àzí àyè náà Kulliyat ad-Dirasat al-Islamiyya wal-Arabiyya àwọn mawad tó bá ti rí ti máa Quran. Ọlọ́run máa sọ pé ká ṣe dáadáa ń bẹ̀ torí pé Quran tá ti ń bá bọ̀ láti ilé náà. A parí jẹ́nàzí àrí ìgbàtà dé Malaysia náà àwọn bẹ̀rẹ̀ àwọn thesis wọn àwọn sáì nípa kata kọlẹ́lérí ní 98 nípa manhajiyatul Qur'an kàtọ́ yọrí ti pàpọ̀ mọ́ manhajiyatul Qur'an. Ìgbà tó tún di 2003 tàbí jáde PhD nǹkan tó rí létí pàpọ̀ mọ́ Qur'an àtún ní àtúnkọ jáde. So ever since gbogbo àwọn monshurat àwọn nashatot àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́ta àwọn wá ń ṣe in one way or another yóò relate mọ́ Quran. Sometimes a relate mọ́ ìwé táwọn èèyàn náà ti máa gẹ́gẹ́ bí ulumul Quran. Ṣùgbọ́n a tún wá expand ulumul Quran pé kí wọ́n sọ pé kí ni nǹkan tí Quran sọ nípa àwọn ẹ̀dá mi yàtọ̀ sí èèyàn. Kí ni ìdílé ẹ̀sìn mọ́ tọ́pìkì? Wọ́n tàbí pé tàbáwọ̀ environment tàbí gbogbo a rí pé ní Rabbul Alamin lọ́nà ìsìnkú nìkan ní Rabbun Nas. Ọba gbogbo àgbálá ayé ni. Kìí ṣe Rabbul Muslimina, kìí ṣe Rabbul Mu'minina, but Rabbul Alamin.
àlàálàm kì í sì ṣàwọn nìkan là ń gbé ilé ayé so a rí pé ní à ń gbé ilé ayé à ń gbé pẹ̀lú ẹran tá à ń jẹ adìẹ tá à ń jẹ àbí ẹ̀fọn tí ń jẹ wá nǹkan tá à ń jẹ ni àbí nǹkan tí ń jẹ wá ni àwọn náà fáìtì ilé ayé àlàmì náà so àmọ́ báwa ṣe ń sin lọ́hùn àwọn náà ń sin lọ́hùn tí wọn so ní ìdírasásì kúránìyà ni pé comparative religion kọ́nà láti dàbí àyè báwo làwọn ṣe ń sin lọ́hùn bó làwọn náà ṣe ń sin lọ́hùn títí wọn bó ni a ṣe máa bẹ táwọn náà máa bẹ táà ní nira wa lá ọtún kó papọ̀ mọ́ ulumul Quran. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbí ìdánwò WAEC àbí NECO rárá ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹni láǹfààní láti làbú ní Zaria fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 37 Ògolúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsì Lógìjó nípínlẹ̀ Ògùn ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 080896206953286 @ yahoo.com ní email. ulumul Quran ti ń bẹ tẹ́lẹ̀ o àmọ́ ilẹ̀ àmọ́ àlẹ́ẹ̀mí máa ń tẹ̀síwájú ni káwa náà tún lọ another dimension táwọn aṣíwájú ti lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ àwọn èèyàn fi gbogbo ara síjú sí area láti wá kọ̀ pé táwọn sọ̀rọ̀ pẹ̀lú kọ́nà tí nàìjíríà kì í ṣe láàrin mùsùlùmí àti àwọn tó jẹ́ kírísítẹ́nì àbáwọn ọ̀tí fún láàrin àwọn tó jẹ́ èèyàn àwọn tí ì ṣe èèyàn gbogbo wa náà àwọn náà bó láti máa sí lọ́hùn àwọn ń sí lọ́hùn àwọn náà ń sí lọ́hùn tó jẹ́ kí n tún lọ àmọ́ gbogbo ẹ̀ náà ó dá lórí Quran 30 láti 86. Bàbá tẹ́ a bá ní ká mú díẹ̀ nínú nǹkan tẹ́ kọ́ ǹjẹ́ là lè rí díẹ̀ wọ̀ nínú àwọn nǹkan tẹ́ kọ́ ń pa àwọn ẹ̀dá Ọlọ́run tí wọ́n yé ṣe èèyàn táwọn náà ń bẹ ní ayé tí Quran ti sọ pa wọn. Bẹ́ẹ̀ a rí pé ní tabawo Quran sometimes Quran yóò sọ níbi tí èèyàn a mọ̀ pé báwa bí mi pẹ̀lú iṣẹ́ sọ̀rọ̀ sí à ń gbọ́ra wáyé because Ọlọ́run create wa ní èèyàn ni wá táwa kí dá àwọn dábà tí wọ́n bá ń sọ̀rọ̀ àlèmọ́tètè gbọ́ra wáyé because I belong to the same category ṣùgbọ́n tá bá wo Quran occasionally ẹ̀rí pé ní Quran yóò sí gàgà pé human kò lè sọ̀rọ̀ pẹ̀lú animal gẹ́gẹ́ bí Anabi Suleiman nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú hudhuda àbí ìgbà tó gbọ́ ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní láti rí kàdébí Quran human being animals ẹgbẹ́ wà áwùhá rabbuka ila nahl so ó ṣe áwùhá ila nasi ó tún áwùhá in different sense o bó ṣe wà yìí fún àwọn human ó tún ṣe wà yìí fún àwọn náà so ìbẹ̀rẹ̀ láti wá máa wò pé ní àwọn diversity tá a rí ìmọ̀gbọ̀nsẹ̀lẹ́tù biological diversity àtẹnáwò lè ìmọ̀tò ní Yorùbá àtẹnáwò lè biological diversity gbogbo nǹkan tá a rí tí èsì pé ní ẹran nìkan ní bá a ṣe rí àkọ́kọ́ tí ń kọ fún wa láàrin mọ̀lú láàrin sọ̀rí bọ́lọ̀ ń ṣe dáa kálukú àwọn àwọn bọ́lọ̀ ń ṣe dá kálukú yìí kí ni ìjọ́nà value ìjẹ́kùnrin ní value diversity àbí pé ká pa gbogbo àwọn kí ni rẹ̀ including ẹlẹ́dẹ̀ tá a jẹ kí ló dé so ìdífàtí ká àìjẹ ẹ̀fọn tí ń jẹ wá tẹsíkà àti ń jẹ ẹ̀fọn àìjẹ ẹ̀fọn àbí oníjà wa ẹ̀fọn tí ń jẹ wá kí ló dé tó fi dá ẹni kẹta bá rí Quran náà yóò sọ pé inna Allaha la yastahi an yadriba mathalan ma ba'udatan fawqaha Ọlọ́run tó dáa tó sọ pé ní gbogbo ó kéré ní o àbó ó tóbi ju bàó dọ̀la Ọlọ́run lè fi ṣàpèjúwe hikma kan bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀ kì í sí pé lásán Ọlọ́run fi dá wọn láti máa wò pé ní bóò ní Ọlọ́run sì dá wọn kí ni àwọn àyàtò Quran
tó tọ́ka sí dídá wọn, kí ni àwọn àyátùl Qur'an tó tọ́ka sí sísìn Ọlọ́run wọn, kí ni àwọn àyátùl Qur'an tó sọ fún wa pé ní ilé yìí ní ká máa jẹ nínú wọn, kí ni àwọn àyátùl Qur'an tó sọ pé ní ká máa jẹ ilé yìí bó ti ẹ̀ sọ pé ní òun náà lọ́dà. Gbogbo àwọn kan báwọn ni àwọn identify pé ní research prayer níyà náà. Àwọn tọ́lọ̀ ń dá tó ní a máa jẹ àtàwọn nǹkan tí tó ní ká máa jẹ. Ọlọ́wọ́ sọ pé kí nǹkan jẹ wá o níbi Quran, ṣùgbọ́n part of design náà ni pé ní naturally tí wọ́n náà bá sí tó sì rìn, nǹkan tó lè jẹ́ náà wà ní tọ́nà dá, nǹkan tó jẹ tó gbé ẹbẹ́jà kan ló gbé ànábì Yunus ló gbé mi kó tó di kọ́ lọ́wọ́ àgbàtúbà rẹ̀. So òfin tó dè wá mọ́lẹ̀, constitution of the university is there. Kò sí pé nǹkan jẹ wá, àmọ́ tó bá bọ́ sí nǹkan tó náà ń dá tẹ́bí ń pa tọ́lọ́ sọ pé táìmù rẹ tó yóò gbé ọjẹ́. Èyí wọn làwọn explain láti investigate pé kí nìkan tó guide the creation of non-human species. Bóòlù àti fẹ́ máa jọ gbé papọ̀ ìlànà ṣáà. Àti èyí tó ní a máa jẹ o, àti èyí tó ní a máa jẹ o, àǹfààní èyí tó ní a máa jẹ àǹfààní wọ̀ láti ṣe bẹ́ẹ̀, èyí tó ní a máa jẹ àǹfààní wọ̀ láti ṣe bẹ́ẹ̀. Ẹ̀sùn bàbá wa jazakumullahu khairan. Tó bá dọ̀jọ́ mẹ́jọ á tún tẹ̀síwájú lábala tòní yìí á ṣẹ̀gidi mọ̀ lónìí ní ìfihànra wa lọ. Tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ á tún tẹ̀síwájú láti máa fi hàn wa. Bàbá wa tá a gbà lálejò náà ní bàbá wa Fadilatu Sheikh Professor Abdulkabir Hussain Saleh kọlọ́n jẹ́mi wọ́n kùn wá. Abdulmajid Abdulfatai Akínlá ló kọ tèmi ń jẹ́ títí ìgbà míì tá a máa pàdé. Masala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n, ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí, eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin eegun tó fi kalẹ̀ sérígì ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí, àwọn olùkọ́ wọn pérégedé, ìjọba tún fún tẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbani sí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwà street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà wá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. Àwa àfẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá àfẹ́ kọ́mọ ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.